Mo kí gbogbo etí àti ojú tó láǹfààní láti máa wò wá ní ìkànnì Hajiyara Malifa TV. A kí gbogbo yín ẹ kú gbà gbogbo, agbára Ọlọ́run bá ní súra wa. Ṣẹ́rí kinní kan ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ajílẹ̀ tó jẹ́ tàbáàdì ní àwọn kan fi máa ń gbin àwọn ohun ewébẹ̀ eléyìí tá à ń jẹ. Ọ̀pá tiẹ̀ ti gbìn tán lẹ́yìn tó bá jáde tán ti kó o lérè gẹ́gẹ́ bí èrè oko. Lẹ máa rí wípé tó bá ti ń pẹ́ lórí wọn, wọ́n máa tún fi kẹ́míkà bá a dì sí débi pé ó máa tètè gbéra sọ. Tẹ́ ẹ bá mú báyìí ewébẹ̀ òòjọ́ lẹ máa pè é. Láìpẹ́ láì jìnnà mo máa fi fọ́nrán kan wọ̀nyí eléyìí tó ń sọ nípa bí wọ́n ṣe máa ń ṣe ìyẹn nìkan kọ́ o. Ẹ̀kejì ẹ̀wẹ̀, gbogbo àwa tá à ń ra nǹkan jẹ lẹ́gbẹ̀ẹ́ títì ẹ jẹ́ ká dẹ́kun ẹ̀ nítorí wípé ọ̀pọ̀ ló jẹ́ wípé a ò mọ bí wọ́n ti ṣe ìpìlẹ̀ rẹ̀. Ẹ rí fọ́nrán mi wò eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi níbi tí ọmọbìnrin kan tó ti ń fi ọgbọ́n tó ti ń fi wo àwọn níbi tí wọ́n ti ń ta èso lẹ́gbẹ̀ẹ́ títì. Wọ́n ní gọ́tà yìí ni wọ́n ti máa ń kó àwọn máńgòrò náà sí kó tó di wípé wọ́n kó kúrò ńbẹ̀ wọ́n ta fáráàlú. Eléyìí ìwà burúkú ni, ṣùgbọ́n bó la fẹ́ bá yàrá ọ̀rọ̀ yìí já. Ìdí rèé tí mo ṣe ń pè wá ṣàkíyèsí láti ìkànnì Hajiyara Malifa TV wípé ẹ jẹ́ ká ṣọ́ra ṣe o lábẹ́ bó ti wù kó rí. Gbogbo nǹkan tá a bá rí lẹ́gbẹ̀ẹ́ títì kọ́ ni ká máa kówó rà. Pàápàá jùlọ ẹ jẹ́ ká sọ fáwọn ọmọ wa kí wọ́n ṣọ́ra lórí ohunkóhun tí wọn yóò jẹ sẹ́nu. Lágbára Ọlọ́run bá ẹ̀sán nífara tèmi tí ń ṣe bùgbé o láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ fún yín láàyè kẹ́ wo àwọn fọ́nrán yìí náà kó tó rí pé wọ́n padà sọ̀rọ̀ lé lórí. Wọ́n ń gbé yẹ̀wò yẹ̀ o àwọn ẹ̀fọ́ tí a máa ń jẹ, ẹ̀fọ́ ni wọ́n ń gbé yẹ̀wò yẹ̀ o. Omi ló wà nínú ike funfun, omi lásán. Ẹ wò ó, ẹ̀fọ́ ni a fi sínú omi lásán yìí. Ẹ̀fọ́ nìyẹn o, a ti fi omi lásán ṣàn. Ẹ wo eléyìí, inú àwọn kẹ́míkà ni o, kẹ́míkà ni wọ́n fi ẹ̀fọ́ ṣàn yẹn o, òun la fi ṣàn ẹ̀fọ́ yẹn o. Ẹ tún wo eléyìí, kẹ́míkà ni o. Ẹ jẹ́ ká máa wò dáadáa o. Èyí tá a fomi ṣàn ló wà lẹ́gbẹ̀ẹ́ kan, èyí tá a fi kẹ́míkà ṣàn àwọn yẹn ló wà lẹ́gbẹ̀ẹ́ kejì bí. Ẹ máa bá mi wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ewébẹ̀ yìí, àwọn ẹ̀fọ́ yìí. Ẹ máa wòran, ẹ̀fọ́ mà ti ń gbéra, ẹ̀fọ́ mà ń gbéra. Ẹ wo bó ṣe ń ṣe jọ̀lọ̀mì jọ̀lọ̀mì, ẹ wo bó ṣe ń ṣe jọ̀lọ̀mì jọ̀lọ̀mì. Ta ló máa rírú ẹ̀fọ́ yìí lọ́jà tí ò ní bẹ́ mọ́? Ta ló máa rírú ẹ̀fọ́ yìí lọ́jà tí ò ní kówó lé? Ẹ̀fọ́ ló ṣe yọ̀tọ̀ mi yìí. Eléyìí á dá lára, irọ́ ni o. Eléyìí á dá fún bọ́dì, irọ́ ni o. Ńṣe ló máa kọ́ sí ohun burúkú ságọ́ ara. Ó máa fa ohun burúkú ságọ́ ara torí kí ni? Kẹ́míkà ló gbèrò, kẹ́míkà ló jọ̀lọ̀ lójú. Kẹ́míkà ni o. Gbogbo àwọn kẹ́míkà yìí ló ti wà ń gbòòrò. Àwọn ẹ̀fọ́ tó jẹ́ àmọ́ bí tó ti kó wọn wá. Ẹ rí, ẹ wo tinú omi yẹn àti dá yẹn náà padà sínú kẹ́míkà. Wọ́n ti dá padà sínú kẹ́míkà. Ẹ jẹ́ ká máa wò ó, ẹ jẹ́ ká máa wò ó. Èyí tó wà nú omi tẹ́lẹ̀ tó ṣe wọ́rọ́jọ síbẹ̀, ó yá o, ó yá o. Ṣé ẹ rí o, ẹ̀fọ́ ń gbé bọ́dì o, ẹ̀fọ́ ń gbé bọ́dì o. Ẹ wo bó ṣe ń fẹ́ rí, ẹ wo bó ṣe ń fẹ́ rí tó túraká. Ẹ wo àwọn eléyìí, wọ́n ti túraká, ó ti ṣe yọ̀tọ̀ mi. Níbo là ń lọ gan láyé yìí? Níbo là ń lọ nítorí owó? Níbo là ń lọ? Gbogbo kinní yìí ló ń fa jàǹbá sí gbogbo àgọ́ ara. Ẹ̀dọ̀, gbogbo ẹ̀dọ̀fóró, gbogbo èémí tá a mí, gbogbo nǹkan tá a ń jẹ sínú yìí, òun ló ń pa wá. Kánsà lọ́tún, kánsà lósì.
àfi kọ́lọ́run máa ṣọ́ wa o. Ẹ jọ̀ọ́ bó ṣe oko kékeré lẹ́gbẹ̀ẹ́ lé yín ẹ dákẹ́ gbìn ẹ̀fọ́ kẹ́ ẹ máa. What are you doing? You are soaking mango inside gutter. Oh, God will punish you people. You are soaking mango inside gutter and you bring it out and you sell to people, right? God will punish you people. God will punish you people. God, all your faces are going on internet now. You guys are buying rubbish. You people are buying nonsense. Gutter, everything from inside gutter. And they are selling to people in front of Dimatel in Agungi. This is one of the reasons we don't allow these people to stand on the road. Exactly. But you see us reading them, you say government is wicked, government is that, government is this. You can see what is the head hazard that this guy is. You should eradicate this, This is a potential honestly. death for anybody that consumes this. Honestly. You can see this is a potential not death. This is a acceptable. imminent death. Oh But no. when you start to read them and Sheer wickedness. you say government is Olórí wicked, burúkú ayé government àtọ̀run is làwọn àbọ̀ insensitive, yìí government is olóṣì àyàtọ̀. He said lie still inside. Wọ́n You can see. olóṣì. Look at mango. Wickedness. It is meant for people's consumption. Exactly. There's no how you can. Okay, go to hospital. No, they said this coronavirus. Go take care of them. They said this coronavirus. Please, let's maintain some space, please. Okay. Hello. Oh my God, these people are heartless. How can you complain all of bring up mango? You're washing mangoes inside gutter. How now? Oh no, inside this coronavirus thing, this is wickedness. No. Huh.